ojúmọ́ ẹ sì kú bójú ọjọ́ ṣe rí. Orúkọ tèmi ni Abiodun. Ìròyìn ìṣẹ́jú àyà lamúwásétì ìgbọ̀nyìn láti ìkànnì Jígí Alára. Àwọn agbésùnmọ̀mí jí ẹbí ẹlẹ́ni méje lọ, wọ́n sì tún yìnbọn fún àwọn ọlọ́pàá ní ìlú Àbújá. Ìjọba àpapọ̀ ti pàṣẹ kí wọ́n fi ìyà tó tọ́ jẹ àwọn òṣìṣẹ́ NIMC tí kò ní káàdì ìdánimọ̀ ti iléeṣẹ́ wọn. Ajá kan ní orílẹ̀-èdè Amẹ́ríkà ló gbé òbítíbitì owó $4,000 olówó rẹ̀ jẹ. Àwọn àjọ aṣọ́bodè gba aṣọ lọ́rùn àwọn ọlọ́pàá, wọ́n sì gbé àwọn afurasí 4 tìmọ́lé. Mínísítà fún ètò ẹ̀kọ́ Tóní Wábà-Kazidi ti orílẹ̀-èdè Congo ló fún igbákejì rẹ̀ Aminaka Namasia lóyún, ó sì wí pé àṣìṣe ni. Gbajúgbajà òṣèré Olafa iná ti jẹ́ Ọlọ́run nípè ní àná ọjọ́ 4 oṣù kìíní ọdún 2024. Ọlọ́pàá ní orílẹ̀-èdè Canada pa akẹ́kọ̀ọ́ ọmọ Nàìjíríà kan. Àjọ ẹgbẹ́ ọmọ Nàìjíríà tó ń gbé lókè òkun Nidcom fárígá. Ìyàwó Portable ti fún ọkọ rẹ̀ lésì lórí ẹ̀sùn àgbèrè tó fi kàn án. Mo fi ẹ̀mí mi lélẹ̀ láti lọ sí ìlú Àbújá fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ló ṣàlàyé bẹ́ẹ̀. Ìrànwọ́ ní jù báyìí lọ fún títí òní. Orúkọ tèmi ni Abiodun lẹ́ẹ̀kan sí. Ẹ máa yáṣẹ́.